gbogbo wa tí àánú Ọlọ́run àti ìfẹ́ tí a jọ ní sí ànábì tiwa Muhammad sallallahu alayhi wa sallam. kí ló dé tí àsàlátù wa lè bá wọn. sallallahu alayhi wa sallam. Rasulur Rida ahlan wa sahlan wa marhaban. tọ́ba ń bẹ́ ń bì tó gbà pé kò síbi tí ò sí ẹ̀mí ànábì. sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí oníǹkan ṣe fi rinlẹ̀ fún wa tani oníǹkan fọ́ ìbò Yafri. Allahu akbar. sallallahu alayhi wa sallam. tó fi rinlẹ̀ pé ẹ máa ṣe àsàlátù fún mi. sallallahu alayhi wa sallam. gbogbo bí tí ẹ bá wà lórílẹ̀ ayé yóò bá mi níbi tí mo wà. sallallahu alayhi wa sallam. wọ́n ó sì mọ̀ báyìí ṣe. Rasulur Rida ahlan wa sahlan wa marhaban. حديثك ما أهلا عندي وأطيبا حديثك ما أهلا عندي وأطيبا فيا موديا ممن أحب سلامه عليك صلاة الله محبتي صبا عليك سلام الله محبتي الصبا صلى عليك الله صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة أماني. bàbá ìwà mùkádàmù àgbàrí kan ni wọ́n yóò bá níbi tààrà. alhamdulillahi alladhi a'tani. èyàn bá ṣe òyà yìí kí ló sẹ́yìn tí ẹ yóò bá níbi tí. àgbàlì gulama ìbálẹ̀ àìdáni sọlá. alayka Allah ya adinani ya Mustafa ya Safwata Rahmani. aminu mọ́tàkọ́ máa fi ṣàkọ́. tí ìrójú ànábì kẹgbẹ́ ojú agbóró. بتهدي الأنام بالعين صلى عليك الله أدناني يا مصطفى يا صفوة الرحمن. وفينا رسول الله يتلو كتابه. ìyá mi ọ̀rẹ́ ànábì ẹ̀ yóò bẹ́ẹ̀ kiri ni. إذا انشق معروف من الصبح ساطع صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن. أرانا الهدى بعد الأمى فقلوبنا في موقنات كما قال واقع صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن. يبيت يجافي جنبه أو فراشه إذا استثقلت بالكافرين المضاجع صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن. ويوم وصول الهاشمي إلى الدنا لا ديبوا أيام لقوم محمد صلى عليك الله يا أدناني يا صفوة الرحمن. wọ́n tún wá kó ọ̀nà kan tiẹ̀ tí wàá fẹ́ kó ọ̀nà kan bá jọ mi. أود نبي الله طه محمدا ọkọ̀ náà ṣe wíwá o. رجائي يوم البعث صحبة أحمد. وفي هذه الدنيا إليه مقاصدي غاية قلبي في وداد محمد. máa wí wọn tí yóò bá níbi tó dé. رؤوسي قيامي أو منامي بليلتي على هوب طه وسؤال محمد. كلامي وشأني حركتي ثم الأقلق سروري وحزني في اشتياق محمد. bàbá wa àgbà ẹjọ́ yẹn àáfàá wa lójú agbo yìí ẹ̀yin àáfàá wa tí bá láàfàá wa ó yẹ kẹ́ farabalẹ̀ káni lọ́mọ mi nù yín àpọ́nlé kéwù ni àáfàá wa mo lè pè ọ́ lọ́mọ mi tó àsìkò ọ̀dọ̀ rojú tó bá kú omi fún mi lókù. أمين موثق ما فيه شك
jókòó láti bàbá wa gbàdé àwọn aṣojú wọn ní ẹ̀ka yìí bàbá àgbàlagbà wọn jókòó bàbá wa àgbà nílé gbàgbà náwà ní yín ti sọ yín dàgbà bàǹkì bàbá ìdílé mú. àbínà ọmọ tàbí máa fi ṣàkó bí tàdílẹ̀ àdáàmọ̀ bí kò lè àìní. gbogbo ẹ̀yin àfáà wa ní bá sọ̀rọ̀ mo ń bá yín sọ̀rọ̀ lẹ́yìn àwọn bàbá tí wọ́n níwájú ìta àgbọ̀dọ̀ wọ́n fààyè wọn lẹ̀ bẹ́ẹ̀ bá dé lẹ́yìn mi ẹ má dàgbòrú mọ́ ẹni tó bá ti mọ̀ pé òun ò dàgbòrú ó yẹ kó tẹ́lẹ̀ dérú wa ni gbọ́dọ̀ yà sí tàbí dẹ́kù àwọn àgbà tí wọ́n níwájú ni bẹ́ẹ̀ ni bàbá tí débẹ̀ àní sọ bẹ́ẹ̀ á ti wà ń bẹ̀ ni wọ́n tó wà sí bàbá dé sí bàbá búlá dé kí túláàsì àyè òfin ra lẹ́lẹ̀ ẹni torí kíni wọ́n ti ra àyè kí wọ́n tó bí ẹni àyè ti jòkó de wọn ni bẹ́ẹ̀ bàbá dé dé pé àyè ti yà bàbá wa yẹni mọ̀kẹ́dẹ́mu la awẹ́rẹ́ Khalifa fúnra àyè ló gbọdọ̀ yanu fún wọn wọ́n sì sí ààyè wọ́n ra ààyè wọ́n tún wá láàyè lọ́dọ̀ lọ wọ́n àyìn nàá ẹ̀ sì ní fààyè wọn lẹ̀ ẹ jọ ẹ̀yin tá a tó pè lọ́mọ ẹ̀ sì máa dà wá láàmú wọ́n dúró ṣáájú nípa kó tẹ̀lé. bàtà orí larí kókó bí ìbá sórí kò sí kókó àbí kókó lórí náà wíwẹ̀ kí aborí kókó ẹ jẹ́ kí bàbá ti dẹ́bì kan tọ́ ọba ti bá àtọ́jú ọlọ́mbẹ ṣé bí ọmọ wọn sọ́dọ̀ mo nílẹ̀ kó kú kó jára èsì bí ọmọ ẹgbẹ́ bá dàgbà. náà bukari. ahalo lè máa árífì. bó ṣe yẹ kó nínú bàbá àárín tá a gbọ́dọ̀ kúrọ́ fúnra ara wà yìí àárín àwọn súnfì tí wọ́n kúrọ́ àwọn tí wọ́n àtàsáwù sọfáàkù àwọn tó máa kàgá tí wọ́n fọ̀rọ̀ sẹ́mi ẹlòmíì tó bá dá ọ láàmú nísìn yóò tí wàá jábá wá sí dáyìí kí wọ́n gbé kọ́ sí ìdàkúrọ̀ kan bẹ́ẹ̀ tí wọ́n á rí ẹ̀dá kí wọ́n ní mo rò kí ni kò sí máa dá tí ò dàkí tó dé. àmì àti tiẹ̀ náà jèrè. alòlì máa rí fi àìmọ̀tò bí mo dáadáa. jẹ́mọ́ ẹ bá mi kí ọlọ́wà lọ́wọ́. àlò solókè ẹ bá kí dáadáa. ìdọ́lì jàmbárí ni. ó kí ọlọ́run. tí bá lá kí ó lè dìjà torí wò fẹ́ kí èmi kí ọlọ́run ní tèmi. ọlọ́tí bàbá fún rẹ kí lọ́wọ́ ń kí ẹ padà. kúnlé àkúnlákà ọlọ́run ní kí mi kí n kí ọ padà ẹnìkan wà tó ń kí ọlọ́run ó máa kí kò wọ́n sàṣkáàrù máa mara wá ń kú nǹkan wá ń bàjẹ́ ọlọ́run kí ló dé ọlọ́run ní tàràkìtà ní fọ́ tàràkìtà ṣùgbọ́n fíálẹ̀ láti fi ọlẹ̀ wà ń tí ìtàgílẹ̀ iná kọ̀bá nínáka tọ́ba tó lọ́wọ́ dé padà ní ìlà tó gbà wọlé ni ṣùgbọ́n ọ̀dọ̀ fíálẹ̀ tàbí fi ọlẹ̀ ọ̀rọ̀ tó kẹtẹ́lẹ̀ ni jájọ para wa tì káwọn ní tí ó rẹ̀. alòlì máa rí fi àìmọ̀tò bí mo dáadáa. أهل سلوكي إلى رضا الجباري أهل سلوكي إلى رضا الجباري أقول لك أوائي إذا ما شيخ بنو ياي رحمه الله أتولي سيئنا ني ibẹ̀ la wà yìí bàbá tiẹ̀ ṣe pé wọ́n dé kó máa ṣe tèmi kí n máa ṣe tiẹ̀ bàbá wa mukadama Khalifa adamallahu hayata oyè tí gbogbo jẹ̀mọ́ fi ń jẹ mukadama àgbà ṣùgbọ́n ẹni bàkàbà Khalifa ìjà ìlú kalẹ̀ náà ṣe Khalifa nínú askar nínú sẹ́ni o lẹ́yìn kí mo jẹ̀mọ́ mo tó jẹ́ Khalifa gbogbo ẹmọ kópọ̀ bàbá kírun imam tabari bi tẹ̀síbà Khalifa. lakini alayhim. bàbá ẹni bí mo wá sínú yá pàdé pápá. ayabo mọ bí labi. àsùnmọ́ òwe ló ní wọ́n ní lọ jáfi kalẹ̀ kọ́ lọ. fíìmù. bàbá sí àsùnmọ́ òwe àti ìyàlọ́ ní ni àwọn ní nǹkan ní ẹjọ́ kó yìí tí àwọn abúlé bá ń kí ó ti wà nísìn ó tọ́jọ́ sí yàtọ̀. àbí ẹn asinawu atọ̀sọ̀rọ̀ yìí fi yà tó gbowó gàrí làárọ̀ tó sùn wà pọ̀ ní mọ́tò kó tó dìrọ̀ dé ọ̀nìyàn tó ṣe pé àpò rẹ̀ gàrí lọ́wọ́ ẹ̀jẹ̀ kó tó lò dé wọ́n sì bá ọ̀rọ̀ owó sí tí ìdọ́rùn nígbà tó bá ìdálẹ̀ ibi là ń bá káàkiri èmi ni a ti mi tẹ́ dé fún ọtí òpè tí wọ́n fàyè mí rẹ̀ pé lọ́rọ̀ lórí ẹ̀bọ́yọ̀ lè fi kún àbẹ́ tí wọ́n tẹ̀sọ́ pé tó bá ń sà ẹ̀ tó dé fún ọ ní ọmọ ẹ̀jẹ̀ fún ó wá pinnu lọ ẹ̀yin bíi 40 ẹ̀yin máa ṣàìsàn ó kàn máa kájọ ni
فيه من bàbá fún rẹ ẹ ní sọ yìí ni. المشروع wá sílẹ̀ ní máa ṣe ni tábàlọ́ bá gbàsílẹ̀ ẹ gbàgbé rẹ. فيه من المشروع للأبرار àti ọlọ́run. صدق وإخلاص ọba tí òjò àbá bẹ́ẹ̀ lò yá yìí dé. ọba tó mú àdéhùn rẹ̀ ṣẹ pé ẹni mi lé wọn ní dàhóró. bàbá bẹ́ẹ̀ lò yá yìí lẹ́yìn. wọ́n lójú wọn lẹ́yìn. gbogbo ọmọ wa yàn kì í sábà wọ́pọ̀ o. bàbá nígbà tí wọ́n fún yẹn ní pa làwọn sìn kò sí ẹja jọ pé wọ́n ò dé káàtó dédé tẹ̀ kó lójú wíńdò. tí bá wá pẹ́tẹ́ yìí tí kò máa dábìrì àdàmọ́ kàdámọ́ fẹ́ délé ni ìtumọ̀ ẹni pé ẹ̀ tí ì fún wa lówó wa. bàbá àgbà ẹ̀ tí a mú lòdì tó pé wọ́n ò dé káwọn ní ẹ̀ ń sìn àbá ń sìn à. ọ̀sìn àwò tó dágbà tá a délé àjọ sáwó ni dédé tó kàn ọ́ ẹ̀gbọ́n ní ẹ̀fọ́ ṣèbí sí o àbí ẹ̀ tó kó lè lòkò nípa ojú sí lọ ni olólòdè díẹ̀ náà tó nù kẹ́ni kan. tẹ́ẹ̀nù bí ọba sì ti lọ rẹ́gẹ́dẹ́ ní ìrànlẹ́ nídìí ìsásùn ó ní tí òun jẹ ni ìsásùn tí ò dára ta ni ó pọ̀ yìí díẹ̀. sàtì kí ànábì náà. صدق وإخلاص mo kí bàbá kú dáadáa. وحسن عبادة ẹ̀yin tẹ́ ẹ gbọ́ bú dáadáa mú ẹ̀ yanu kẹ́ wíire. bàbá ẹ gbẹ́ gbẹ́ mu. wọ́n kò yín jẹ. وقيام ليل ó ní sọ́jọ́ mọ́lì pé níbi tí a rìn délé ló ti wà. bàbá mo gbé ọ lásán yàrá tó o bá pèdè yàrá rẹ̀ nìkan ní ìdọ̀lọ́ bọ́lá bá kí ọ̀tẹ̀ jáde máa spread ẹ̀ káàkiri wọ́n á jòkó tiẹ̀ wá dára rẹ̀ wò pé mo fẹ́ dẹ́bi tí mo dé wò láyé lónìí wá pèdè wo iye tí mo wọ wá iye tó sáfù náà wá sí ọ̀padà. وقيام ليل مع صيام نهار mo kí bàbá wa àgbà mùkádàmù àgbà ẹni ṣe wù ni bàbá fún rẹ àjàdùkú kọjá mórí kan fèrè bàbá tó jòkó tẹ́sítẹ́ẹ̀dì òkè ló jòkó ẹ gbàgbé ẹ dr professor fún rẹ akẹ́tì òkè bàbá ẹ̀fẹ̀yìntì fọwọ́ bá wò iye ogún ọdún amájó yẹn professor mo ti wà wọ́n ti di professor ọdún wọn ti kó ní doctor yóò dà fún ọ ọmọ kan rẹ kì ọmọ mi lọ nílé fún rẹ bẹ́ẹ̀ ni nílé imam bẹ́ẹ̀ bàbá sẹ́gbọ́n bàbá làwọn bá mi nù bàbá sì ti sọ̀kalẹ̀ síra lọ́rọ̀ ẹ̀ dáadáa. صدق وإخلاص bàbá mo kí tọ́pìkì tí mo fẹ́ tírìtì lónìí ara yín ló ti ṣẹlẹ̀ jù al-ittihad ìṣọ̀kan ẹ̀ ń bá mọ́ríkà ṣe ẹ̀ ń bá dàbíyà ṣe tìjàníyà ẹ̀yin kọ̀díríyà nù ẹ̀ ń bá sùmùrà ṣe àwọn sáláfí ń wá lẹ́yìn tàbílígù ń wá bí wọ́n bá nǹkan mi wá táwọn fẹsẹ̀ gbóngbò wọ́n mọ̀ lẹ́yìn lóru. ẹ bọ́ lọ ṣiṣẹ́ bí o bá bá wa àti ní òtún lọ́la yóò bá wa ìwọ́n bá ogun èèyàn ṣe ẹ wà ní gbéraga bẹ́ẹ̀ sì bọ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ́ ń kúnlẹ̀ lẹ́ bàbá lẹ́ ń kúnlẹ̀ wọ́n máa ní kò mọ̀jú kó máa kúnlẹ̀ lọ ẹ lẹ́rù tó pọ̀ ni ẹ̀dá tó bá lẹ́rù tó pọ̀ kì í ṣe gbéraga wọ́n tẹ̀rù rẹ nípa wèrè tí a lọ ní gbéraga kí ló lè bàjẹ́ láyé rẹ. bàbá arójò sẹ́rí àwa èmi àwálù ni bàbá kókó ni gbogbo wa ni bàbá arójò ni tó bá kàwé ara wa ni ẹtọ́ bá ní tó bàjẹ́ kì í jarun pàtó lé wọ́n bá nǹkan rẹ jẹ́ ọjọ́ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ bì ìwọ́tọ̀ ọmọ rẹ ò tí yàn tó ń ṣe jìkà báyìí ọjọ́ dúró kọ́ jẹun ọmọ ọmọ tó fi ń jágbó kò mọ̀ tí ì gbó ó kàn lọ ní òyìnbí sí ayọ̀ ọkọ̀ ó lọ́nu. tàhábù tàhábù bàbá ọdún ni mo sọ fún wọn. bẹ́ẹ̀ ni kò dúnà kò lè fàtẹ́ ọ́. mo kí bàbá wa ní mọ́sán kọ́rẹ́ sísè dóòrò ní fàyà. tàhábù tàhábù àwọn tí a bá wọn gbàdúrà púpọ̀. bẹ́ẹ̀ ni kò dúnà kò lè fàtẹ́ ọ́. gbàtí wọn fi lọ mí pé bàbá mọ́sán kọ́rẹ́ àwọn fẹ́ kí wọ́n ṣe wá àṣà mo ní ẹ tí wọ́n ṣe tó bá ṣe mí ní sọ pé kọ́ mọ́ sí ẹni kí ló dé very ridiculous kọ́ mọ́ fi àfa kan wọ̀n mí lóde. ọmọ inú ilé ọmọ alájí ṣe é lóye ẹgbẹ́ ọ̀dọ́ wọn. alo wọn ní discipline wọn mọ sọ fún àwọn àfa wọn wà lọ́dọ̀ bá agbáde nírọ̀lẹ́ tó ṣe fìdá àgàtì wọn bá gbà lọ́dọ̀ fi jòkó àti tẹ wọn wá gbé fún mi bàbá ni wọn bá sí mo lò ó wọn ní kakú èmi ò ní jòkó láyọ̀ báyìí wọn bá gbà lọ́dọ̀ láyé àwọn ani kílódé èyàn ṣubú àlàyé. wá sí kàtúnù. àmọ́ ọmọ inú ọgbà ni wọ́n.
tẹ́bá ní ìsìlámù tí ó tòrò má dò ní òdekun tí òjò tòrò má lóde kíni àfa méjì mẹ́ta mẹ́rin ni ó sọ̀rọ̀ ọlọ́run gbòde fún ẹdúrà wọn lọ èyí tí o bá rí nǹkan wí yóò sọ ọ̀tẹ́ tó rí nǹkan wí ẹ má díjà lẹ̀ mọ́ ẹ má gbèsè àwọn ọlọ́dọọdún ti tó bá wọn. gbàsísẹ́ ìyá yìí wá tẹ́lẹ̀ sọ àsìkò níta wá ní ma gbàlejò àwọn ni mo ní ẹjọ́ wọn máa ṣe kí máa gbàlejò lọ́dọọdún lórí kíni èmi náà ń ṣe káàkiri ayé ẹ wá nínú ẹ ti máa gbàlejò tó tó bí ọdún mẹ́fà afẹ́kásáfẹ́ gbọ́hùn yín ó ní àwọn living witness ẹlẹ́rìí ló ń gbé lọ́kàn yẹn. tahadu tahabu òkìsí àwọn ọmọ kọ́rẹ́ bainakum duna kulli fatiha. ọlọ́run àbá tó bí ẹ lásọ pé wà á tó. wíwò náà fara gbélé wọn mo kí ni wọn gbà tí wọn lọ sí Senegal láìpẹ́ tí wọn tọ káàkiri mo wò látòkè délẹ̀. wà á tó. ẹ fẹ́ yìí ti. limu tajin wala shiqqa thamrati. ẹ tó lọ mo kí wà kílù mi first born tí mi máa mọ̀ fà kílù mo fẹ́ rẹ lọ́gẹ̀ẹ́ nínú tẹ́tí délé. wà á tó limu tajin. bàbá amòfin àgbà ní pópó. wala shiqqa thamrati. amòfin àgbà ní pópó bàbá ń pópó tó nínú ọmọ làṣírí ẹni òbí táwọn bá ti lè pè é bí àṣàbòsí táwọn kùnà dàgbà lọ táwọn sàmútúnṣe ọmọ tiẹ̀ náà báyọ̀ bá ní pọ́n yín nínú wọn ní bí lọ́dẹ̀ tẹ́tí bí yín ni ẹ̀ tó sì bí kí ó bí ẹ̀ tó wá ní yantẹ́ ìyá yín ni pé wọ́n bí ọmọ mi náà tí ó jọ tó bí. wà á tó limu tajin wala shiqqa thamrati. àwọn ìsáré sọmọdání èmi yóò mú nǹkan nílé gbàgbára ìpẹ́ akóláwà ní tuntun tẹ́ ẹ̀ bá state jẹ́ fún wa kọ́mọ àlìjẹ́ náà hakul fayda bàbá ẹ̀ tó wá ní òsì tẹ́tù máa kúrò hakul fayda ọlọ́run wà ẹ̀ sọ pé Allahu akbaru ndọ́jà hakul fayda tí nǹkan kọ́ bàbá wọn tó bàbá mi ẹ̀ mẹ̀lẹ́dá mi màmá tí ì rí píjọ mo ní ta ni sọ̀rọ̀ píjọ fún mi ta ni hakul fayda èmi ni mo lẹ́yìn ni yà mọ̀ ọ́ yẹrẹ yọ ọ́ yẹrẹ mi ọba tí ma ń sọ eégún de yẹn padà. testimony ló dùn ẹ ti kó ẹ ní sáré mọ́ra ilé. àmín. ọlọ́mọdé mi ní òsè mọ́. àmín. kadhalika ta'awanu ala al-birri wat-taqwa. mo kẹ́yìn àbáyá yìí táwa péjì lónìí. mo kí púpọ̀ mo kí lẹ́nu wa khalifa bàbá ní Paris mo kí ṣé wa fàtẹ̀ mo fèrè ni nígbà tí wọ́n fèrè ni ó sẹ̀dẹ̀ mo fẹ́ wọ́n kú tọ́nu lóru nàkà máa ń sèré mọ́dà wọ́n fèrè wọ́n fèrè wọ́n mẹ́rin tí wọ́n fèrè ni wọ́n fèrè tí wọ́n pọ̀ tó. kadhalika ta'awanu. mo fẹ́ sí ni gbogbo kú tọ́nu. ọlọ́kẹ́ àbáyá yìí gbogbo ẹni tó bá jẹ mọ́mọ́ ní republic lónìí tí o fọ́ lónìí láti wọ́n sáyẹn rẹ̀ lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì àbáyá yìí tẹ̀lé lọ́mọ tẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ àbáyá yìí lọ́dọọdún bẹ́ẹ̀ kí wọ́n bá ń kẹ́ ìmọ̀ wọn fi ń ṣe wá àsìkò lórí rẹ̀ fọ́ sáà ní kí wọ́n má ṣe lè bàbá wọn dáadáa ni ẹ̀yin tó fẹ́ fẹ́ gbọdọ̀ lọ́kọ́ bá pè ní kẹ́ wọ́n tó tó sọ lónìí gbogbo yìí láti ṣe nǹkan ríbiríbi ẹ̀ sí ní ọ̀pẹ̀rẹ̀ àmì ìtọ́jú yáàyè lọ ẹ mà ní láàrí tó pọ̀ ẹ fẹ́ mọ̀ lídìí lójú sí mo ti fẹ́ sí mo ní fẹ́ ẹ máa fẹ́ lọ nta wíìnù tí àti oníran wa ń àṣì ṣé mo sọ rẹ́gbà tí mo wá lè tí ní sẹ́ni tẹ́kì sí ni. àbí tí o lójú tí o lẹ́yìn ìwọ kan náà tọ́nà ọ̀rọ̀jú fún ọ náà wọ́n sì tó kó jẹ́ ọlọ́mọ tó jẹ́ ọjọ́ pin àbí ọsẹ bẹ́ẹ̀ mo lè bẹ́ẹ̀ mo láyọ̀ rẹ̀ di adé. bàbá a máa sọ fún wa a máa sọ a'udhu billahi. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. ìsọ̀kan wa'tasimu. wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. kí n tó ní bá ń dùn ìbámu kárọ̀ ọmọ tukù. wa'tasimu bihablillahi jami'an. bàbá wala tafarraqu. kí ló dé tí ìyàwó ẹni náà tó ní fíìdì ìjà tó ní ilé ìbànújẹ́. ẹ jọ ẹ kọjú sí mi. bí àwọn àfa ilé olówó wọn fún rẹ ẹsẹ ẹ mọ tí mo fi náà ẹsẹ ẹ tètè jẹ́ kí ogun ọmọ yóò máa fi ṣe olùdí nàní báyìí bẹ́ẹ̀ ti sẹ́nu bí mo ti sẹ́ lè mi. àwọn tá à lè dálẹ́bì látẹ̀mí wọn bá gùn tọ́mọ bá dàgbà tí a bá ikú àwọn lè dálẹ́bì wọn ò lè tọ̀rọ̀ wá tó. àmọ́ ìtẹ́ ìbẹ̀ ní ayé lónìí ẹ lọ tọ́ lé eyín ẹ mọ́dọ̀ pé wọ́n tọ̀rọ̀ wá tó tẹ́ bá ti kú mọ́ o. bàbá àwọn àbúrò mi kún bí gbàtí dáàdì wà wà láyé gbogbo owó oúnjẹ tí a fẹ́ gbà ọwọ́ mi náà ti máa gbà. alájẹ òní ẹ lọ bá mi dání ní mo sọ fún wọn ẹ máa lọ sàlẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni ó ti yé wọn sí wọ́n tètè fètò yín lélẹ̀ pé bàbá wa ni èmi náà sì kọjá èmi bèèrè pé wọ́n pèlè mọ́ mi lórí gbọ́dọ̀ fún mi yàrá tèmi di orígun rẹ̀ mú bọ̀dá díẹ̀
o jòkó jẹ́jẹ́ ẹ dákun aṣọ fáàrí èyí wọ nínú rẹ ó fàyà o tó náà mọjọ́ tí o ti dà fún ọ tẹ́jọ́ wà kí sábò bẹ́ẹ̀ ni mo fẹ́ tírìtì lónìí. náà واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. bẹ́ńkẹ́ ẹ̀yà lẹ́gàlẹ́gà bàbá fún ẹ mo rẹ́kọ̀ọ́ lára àwọn ọmọ yín tí máa bá àgáàzí sọ̀rọ̀ àfa ló ti sọ̀rọ̀ ẹ̀dá kẹ̀yà àfa tẹ̀tọ́ pariwo mẹ́rin tí máa wọ ilé ẹ̀ka sọ ní láìka rẹ o mo ti sọ lẹ́ẹ̀kan tó gbọ́ n wàá sọ ní ètò yíyọ nísìn àwọn tó sì gbé dèrè náà ń bẹ níbí àdé ọ̀rọ̀ ẹ̀yin yà wá ní náà gbogbo ní àfa àti òtòrò náà ìdájú wà sọ́wọ́ yín ẹ̀yin lọ́nà wo ẹ̀yin tẹ́ bá jẹ́ olójú ọkọ ẹ má yàn ọmọ yòókù jẹ ọ̀tọ̀ ló lórí ilé ọ̀tọ̀ ló lú ọmọ ọ̀tọ̀ la pàṣẹ nù wọn. kò dàpọ̀ o ọmọ tẹ́lẹ̀ jẹ́ ọmọ ṣáájú kọ́ máa jẹ olú o bóyá bàrà ni o bàrà kí wọ́n tó ṣe ṣe ẹ̀gúsí o kọ́ máa jẹ nǹkan tó wúlò o. gẹgẹdẹ o tó bá rí o jẹ bàbá àgbà fún rẹ tí màá dakọ yín ọ̀dà bá àmọ́ yín dáadáa gbogbo tó yẹn jẹ́ gbà kékèké ewé ní padà tọrọ jẹ lọ yín bàtẹ́ dàgbà. tí wọ́n ṣàbòsí àwọn mímu ìwé lòbí kọ́ta yín ọmọ yé ẹgbẹ́ mi ìlòkò tí wọ́n kún ní yèrè pé. sẹ́gbọ́ bàbá ní sí mo wà mẹ́ ni ẹni mo wà mẹ́ bàbá nítorí nígbà tí mo ti rí mo ti wà mẹ́. واعتصموا بحبل الله جميعا ولا. òun ní pààyàn ẹ yàjú ẹ ti dè yẹn. àmójú yín ni ó ṣe kẹlẹ bá arábàjẹ káwọn táyò kù ẹ jẹ kó sì yẹn yá wa. kí ló dé bá mo kọ́ ọ̀dà ọmọ abẹ táàbì jẹ́ sọ̀kan ẹ̀dì okùn náà mú ẹ̀dì okùn mímú láti ọ̀fẹ́ rẹ̀ kù ẹ̀dì okùn tasawuf fẹ́ dìímú nígbà tí ṣé wa ṣé o bà sí mọ́dà ṣe ṣáájú ní ìsìn gbogbo mùkádà ń kọ́ra ọlọ́sọ̀rọ̀ lórí àbí ṣé o wa sọ̀rọ̀ dání ẹ̀yìn wọn ní ẹ ti rìn wọn kàn jọ owó ẹsẹ̀ wọlé bá wọn ò dún ẹsẹ̀ méje lọ wájú jùlọ sọ̀rọ̀ dání sí kẹ̀kẹ́ èèyàn ṣe yóò torítorí. ẹ̀yin ni n bá wí mo nà dùsára jíjí sí mo ti rí ẹ̀ bẹ̀rẹ̀ kó lọ wí. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. ẹ̀yin ọmọdé búrọ́dà ẹ̀yin ọmọdé lè mọ́mù gbogbo ọmọdé ilé gbágbá ilé arójò bàbá ń gbogbo ẹ̀yin bàbá owó labí wọ́n ní àkọ́yẹ́ ẹ̀fẹ́ kọ́ ìdẹ̀yìn ojú ẹ̀fẹ́ kí nàyìn ó bàjẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ àtàbàwù fi fadlillahi ta'ala wa rahmatihi ẹ kọjú sí mi ẹnì kọ̀ọ̀kan ẹ má jòkó tí ogún rẹ yín má ẹnì kọ̀ọ̀kan kárí ìyọnu ọlọ́ọ̀ kárí kẹ́ ọlọ́ọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ bá ní kòkò kan ẹ ti máa mú ẹran kòkò yóò parí kàn yín. baba ṣé mo communicate àtàbàwù fi fadlillahi ta'ala wa rahmatihi ẹ jẹ́ kọjú sí mi ọmọ rẹ kọ̀ọ̀kan lẹ́yìn àjẹbí tẹ́ jọ bí lọ ẹjẹ bá rí bàbá bá rí lọ fúnra rẹ lọ wá ọ látọ̀fíìsì rẹ bàbá rẹ mọ́tò kó tiẹ̀ bá tí ò kárí ẹ̀yin lẹ́kọ̀ọ́ ní o. gbogbo ìyá mi mẹsẹ̀ jọ́mi tó ìgbìyànjú wọn ti kú tàfà mi ìlẹ̀ lójú àgbo yìí wọ́n rẹ̀ lẹ̀ wọ́n kọ́ mọ́sálásí èyí kì í ṣe erégbè ẹ̀ ṣe mọ̀lídì àṣàlátù mẹ́rin ogun lẹ̀ dára ẹ̀ṣẹ̀ yípo lójú ọdún ẹ̀mí lẹ́bi ṣe wèrè fi jóye tán ẹ̀fí wèrè gẹ́jẹ́ àwọn akẹ́ àlọ́ ṣẹ́ni mẹ́wàá sámẹ́ǹtì wọ́n pọ̀ ṣèlú gángan o olúwa tó wà ní kọjá ṣẹ́ni mẹ́rin ogun bá yóò dàgbòrú ni kí ló dé bàbá kọ́ bá di wàhálà ọmọ yìí ẹ̀ ti kọ́ mọ́sálásí máa kírun kí n máa wọ̀ ìwọ dílé kí ó mú ìwọ máa ṣe báyìí ìwọ ọmọ àtẹ́ni sálẹ̀jù ẹ ti yanjú ẹ káta yẹ yanjú ẹ o kí a bá àdébà fún bẹ́tẹ̀láyé bàbá olú ayé mo kí bàbá ní bùkọ́ ọlọ́mọ kí. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. ẹ jọ sí wọn tẹ̀lé mi ẹ tẹ̀lé mi mọ́ bàbá n tí ò ní jẹ́ sógun kí n má dà níyẹn kí n fẹ́ gbàtọ̀ bàbá fún rẹ kú tèmi kí n má fẹ́ di iṣẹ́ olùkúmọ̀ bú làlà kí n gbà pé àwọn àlífà sí ìbúlàlà síbẹ̀ kọ́ èmi àlífà ni mọ́ mọ́ fà ọlọ́run ti pin wọ́n kò ní láti ọ̀rọ̀ ayíkọ̀ kì dáadáa kí lóòkù wa máa rántí orí ọlọ́run kí n má fẹ́ dàbí bàbá ń pópó kọ̀sáyé sùn wa ò lè papọ̀ àwọn nǹkan tọ́lá wọn fi sàwálẹ̀ sọ̀ lè tọ́ra wọn nígbà tí wọ́n ti fẹ́ dàbí bàbá wa fún rẹ tí o bá ti rí bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ fẹ́ràn yín nítorí mo ti fẹ́ wo oko tí ì ṣe tèmi nù. ẹ máa jẹ́ ẹ̀jẹ̀ kan lẹ́ẹ̀kan jókè bàbá yín lè jọ bí yín o ìyá yín lè jọ bí yín àṣírí tẹ́ ń sáńgbà tí ń bí kọ̀ọ̀kan yóò bá wáyé yóò yàtọ̀. gbàtẹ́ sàjájà ló ti ní ẹbí ẹlòmíì